Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Dr. Elizabeth inú wọn dùn sí ìgbésẹ̀ Kabiyesi àti Queen Naomi. Wọ́n rejoice pẹ̀lú Queen Naomi. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún nǹkan tí Ọlọ́run ṣe nínú ayé àwọn àti Kabiyesi. Ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀ ó ní Dr. Elizabeth ni wọ́n ti sọ́pọ̀tì Queen Naomi àti Kabiyesi, tí wọ́n dẹ̀ ń sọ fún àwọn olórí wípé tí wọ́n bá jáwọ́ nínú gbogbo bí wọ́n ṣe ń sáré kiri lórí ọ̀rọ̀ Kabiyesi àti Queen Naomi, kó má lọ jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ ni wọ́n máa rí, pé torí ọ̀rọ̀ Queen Naomi àti Kabiyesi kò ṣeé dá sí. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ó ní ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní OJAJA Park, níbi tí àwọn olórí tí wọ́n ti ń bínú pé Kabiyesi wọ́n recognize àwọn, especially àǹtí wa fashion. Ó ní Kabiyesi ò recognize òun, wípé pẹ̀lú gbogbo bí àwọn ṣe dúró ti Kabiyesi, pé ṣé ó yẹ kí Kabiyesi máa sọ̀rọ̀ kí wọ́n má sọ̀rọ̀ àwọn. Wípé nǹkan táwọn gbọ́ ni pé Kabiyesi wọ́n pọ́n family àwọn Queen Naomi lé. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀ send message sí orí WhatsApp forum gbogbo àwọn olórí yìí wípé they should be happy for Kabiyesi. Ó yẹ kí lówó bá dùn sí ìgbésẹ̀ Kabiyesi ni, wípé nítorí nǹkan tí Kabiyesi ń ṣe, nǹkan tó yẹ kí Kabiyesi ń ṣe ni Kabiyesi ń ṣe. Wípé báwo ni wọ́n ṣe fẹ́ kí Kabiyesi kí inú wọn dùn for almost 3 years tí Queen Naomi ti wà níta, tó jẹ́ pé ọmọ wọn náà wà níta. Wípé ṣùgbọ́n wípé ní ìsìn tí Queen Naomi àti Kabiyesi tí wọ́n ti settle ọ̀rọ̀ wọn amicably, wípé àwọn náà rí pé inú Kabiyesi á dùn. Wọ́n dẹ̀ tún rọ àwọn olórí pé gbogbo àwọn negative thoughts tí wọ́n máa ń sọ, wípé kan stop ẹ̀. Wípé nítorí pé wọ́n mọ Queen Naomi ni, pé tí wọ́n bá mọ Queen Naomi ni wọ́n á mọ̀ pé Queen Naomi wọ́n ń ṣe irú èèyàn báyẹn. Wípé relationship Kabiyesi àti Queen Naomi, wípé ó ti kọjá nǹkan tí àwọn olórí yìí tí wọ́n ń rò wípé ó jẹ́. Wípé èèyàn kan ò lè dárín Kabiyesi àti Queen Naomi rú o. Wípé nítorí ẹni tó bá fẹ́ dárín wọn rú, wípé wàhálà lẹni yẹn ń wá. Nǹkan tí a gbọ́ nìyẹn tí Dr. Elizabeth sọ. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Kabiyesi, wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ nǹkan tí wọ́n ṣe fún Tadenikawo. Ẹ̀yin èèyàn lé. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé Kabiyesi sọ fún àǹtí wa fashion wípé kí wọ́n má ever compare àwọn ọmọ wọn pẹ̀lú Tadenikawo. Ẹ mọ̀ wípé láti ìgbà tí Kabiyesi ti yọ̀ǹda OJAJA Park yẹn fún Tadenikawo, àti ìgbà yẹn nínú àǹtí wa fashion ò ti dùn, tí wọ́n ti ń rojọ́ lórí ẹ̀ wípé Kabiyesi gbàgbé ọmọ àwọn, wọn ò ṣe nǹkan kan fáwọn ọmọ àwọn. Queen Naomi nìkan ni Kabiyesi ń ṣe fún. Ẹ̀ṣẹ̀ wo làwọn ṣe Kabiyesi tí Kabiyesi fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Bí a ṣe gbọ́ àǹtí wa, wọ́n náà rojọ́ lórí ọ̀rọ̀ yẹn nítorí pé inú wọn ò dùn bí Kabiyesi bí wọ́n ṣe gbé OJAJA Park yìí sílẹ̀ fún Queen Naomi àti Tadenikawo. Wọ́n ní ọjọ́ tí wọ́n fa OJAJA Park sílẹ̀, wọ́n ní àtìgbà yẹn ni àǹtí wa fashion tó ti bẹ̀rẹ̀ wàhálà lórí ẹ̀, wípé Kabiyesi ò recognize àwọn, wọn ò kí àwọn, wọn ò ní nǹkan kan tí wọ́n lè sọ lórí àwọn pẹ̀lú gbogbo báwọn ṣe dúró ti Kabiyesi nínú palace. Wípé Queen Naomi ni wọ́n ń pọ́n lé, Tadenikawo ni wọ́n ń pọ́n lé. Wọ́n ní wọ́n rojọ́
lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ ní kí wọ́n má ever compare Tadenikawo mọ́ pẹ̀lú anybody wípé lóòótọ́ àǹtí wa fashion bímọ fáwọn wípé ṣùgbọ́n àwọn ò ní ṣe nǹkan tí àwọn ò ní sọ ẹ́ pé àwọn á ṣe ẹ mọ̀ pé wọ́n tẹ̀nà nípa kábíyèsí ni pé nǹkan tó ń bá ti sọ ẹ́ pé àwọn máa ṣe náà máa ń ṣe wọn kì í sẹ́ pé àwọn máa ṣe nǹkan kan máa ṣe mọ́ ìtorí ẹ̀ wọn kì í fẹ́ make a promise ṣùgbọ́n àǹtí wa ó really ń push kábíyèsí gan lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí wọ́n ní bàbá wèrè ńlá dẹ̀ sọ fún yín pé kó má ṣe nǹkan tó ń ṣe yìí pé because nǹkan tí ó máa gbà kò ní láìkẹ́ ipò máa gba insult àti dáàmú ni ipe kí ló dé tó jẹ́ pé everything táwọn bá ti ṣe fún Tadenikawo wọ́n máa ń complain ipe àwọn ti sọ fún wọn several times pé Tadenikawo ni next of king àwọn ẹ̀yin èèyàn lé next of king ẹ mọ nǹkan tó ń jẹ́ kàn fi èèyàn jẹ next of king ó mì ń pé òun ló ní gbogbo nǹkan tẹ́ni yẹn ní ni o nǹkan tí bàbá wèrè ńlá sọ nìyẹn o kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o allegedly la ní ká wá torchlight sí wọ́n nígbà tí àǹtí wa tún wá máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n máa fi kọjá àyè ara wọn náà wá ní Queen Naomi wọ́n máa ṣakọ wọ́n máa láwọn queen wọn ò tọ́jú ọmọ wọn Tadenikawo wọn keep it very clean ẹ mọ̀ pé a ti kọ́kọ́ ṣe gist yẹn táwọn èèyàn kan ń sọ́nà ìpè aṣọ tán wọ̀ fún Tadenikawo wọn ò wọṣọ dáadáa fún Tadenikawo wọn ò ṣerun ẹ̀ dáadáa ẹ̀yin èèyàn lé ṣé ẹ rí àǹtí wa fashion yìí alásọdùn ni kò dẹ̀ kí ń kó ara ẹ̀ ní break tó bá ti la ẹnu ẹ̀ yẹn ó máa sọ̀rọ̀ lọ ni ṣé o mọ ibi tí wọ́n gbàdé ibi tí wọ́n ti wá ṣe event ṣé o mọ ibi tán gbàdé bẹ́ẹ̀ so nítorí pé wọ́n ti wá gba ibì kan wá wọ́n ní láti lọ sọ́jà kan lọ ra aṣọ tuntun fọ́mọ ẹ̀yin èèyàn ẹ máa ń like fake life nǹkan tó dẹ̀ fi ń sọ gbọ́ ọ̀rọ̀ yìí ni pé o like fake life bí life tiẹ̀ ṣe rí nìyẹn gbogbo àwọn nǹkan tó ń tà gbogbo ẹ̀ ló ti wọ̀ tán bí kábíyèsí ṣe sọ o bí kábíyèsí ṣe sọ wọ́n ní gbogbo owó ọjà táwọn kó fún ẹ o máa fi ń ra aṣọ sára ẹ ni wọ́n ní torí ẹ̀dẹ̀ ni àwọn ò ní owó kankan táwọn fẹ́ fún ẹ fún bísínẹ́sì mu bàbá wèrè ńlá wọ́n rí gbogbo yín tán gbogbo yín náà rí tán ìwọ lanu ẹ òun sọ̀rọ̀ ń pọ̀ ọmọ ọlọ́mọ kí ló kún ẹ pẹ̀lú bí Queen Naomi ṣe máa ó ní tó máa fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn ọmọ bíi ọmọ prince àti princess ó láwọn ọmọ nìkan wò ó láwọn ọmọ ni ó yẹ kán máa pè ní prince àti princess ó nítorí òun tọ́jú àwọn ọmọ òun dáadáa àwọn kábíyèsí try pẹ̀lú gbogbo ẹ̀yin tán fẹ́ yìí honestly ara ń ta ẹ́ ni ara ń ta ẹ́ nítorí pé Tadenikawo bí ìgbà tó yẹ pé o fẹ́ kí ọmọ ẹ ti sáré dàgbà tó Tadenikawo ni kò dé possible ó ń làró lé kábíyèsí ẹ lè yí ọ̀sán padà sí òru kò possible ọlọ́run tó ti fi àṣẹ dá ọ̀sán ó ti dá ọ̀sán ẹ lè ever yí àárọ̀ padà sí alẹ́ tó bá jẹ́ pé àárọ̀ ṣe é yí fún ẹ̀yin olórí yìí ni especially wọ àǹtí wa fashion yìí àti àǹtí wa ẹ ti máa sọ òru ẹ ti máa sọ padà di àárọ̀ ṣùgbọ́n ọlọ́run jù yín lọ fi Tadenikawo sílẹ̀ kò sí nǹkan tó ṣerun Tadenikawo kò sí nǹkan tó ṣe aṣọ tí ọmọ yẹn wọ̀ aṣọ tó wọ̀ aṣọ tọmọdé ń wọ̀ ni short àti t-shirt lèèyàn ń wọ̀ ń gbà sọ́mà ó fẹ́ kán kó lè sì bọ́ ọmọ lọ́rùn kọ́ ọmọ wọn bá wà comfortable káṣọ wa máa jábọ́ lára ọmọ ẹ̀yin èèyàn lé ẹ̀rí pàwọn èèyàn yìí ẹ̀rí pé èèyàn burúkú ni wọn àtìgbà tí Queen Naomi ti padà dé inú palace báyìí nínú ti ń bí yín kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹni tó jẹ́ orí kò lè di ìrù láíláí ọlọ́run elédùnmarè á túbọ̀ máa fight fún Queen Naomi á máa fight battle wọn àǹtí wa tún continue wípé ọmọ ọba aládé ni wọ́n báwo ni Queen Naomi á ṣe gbé Tadenikawo wá tí irun orí ẹ̀ á rí báyẹn táṣọ ọrùn ẹ̀ á rí báyẹn kí ló ṣaṣọ ọrùn ẹ̀ àǹtí wa
kí ló ṣe aṣọ ọrùn Tadenikawo? Kò sí nǹkan tó ṣe aṣọ ọrùn ọmọ yẹn wà very very okay, ó wà very very good, kò sí nǹkan tó ṣe ọmọ yẹn. Ẹ jẹ́ ẹ̀yin èèyàn yìí àfi k'Ọlọ́run dáríjì yín o. A máa rí báwọn ọmọ tiẹ̀ ṣe máa rí tó bá dé èjì Tadenikawo. Ṣé bó òun rojọ́ nísìn pé Queen Naomi ò tọ́jú ọmọ tiẹ̀? A máa rí tiẹ̀ tó bá dé èjì Tadenikawo, a máa rí bó ṣe rí. Because mi mọ nǹkan téèyàn fẹ́ ṣe téèyàn lè fi tẹ́ ẹ̀yin èèyàn yìí lọ́rùn. Mi mọ nǹkan tí èèyàn fẹ́ ṣe tó fẹ́ fi tẹ́ ẹ̀yin lọ́rùn. Wọ́n ní bí bàbá wẹ̀rẹ̀ ńlá ṣe gbọ́ statement yẹn tó sọ, ni bàbá wẹ̀rẹ̀ ńlá sọ fún yín pé kó má ever compare Tadenikawo pẹ̀lú ọmọ ẹ̀ mọ́ láíláí. Wọ́n ní ni àǹtí wa ló bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o, ló bá kúnlẹ̀ o, ló bá ní Kábíyèsí ẹjọ́ o, ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí ẹ má bínú o, nítorí òun fẹ́ kẹ́ advice Queen Naomi ní o, nítorí pé bí wọ́n ṣe gbé Tadenikawo wá sí ibi OJAJA park yẹn kò dáa tó, gbogbo ohun ẹ̀ ní orí kàtàkàtà, gbogbo aṣọ tó ń wọ̀ gan kò bára wọn mu, àwọn á dẹ̀ máa rìn kiri, wọ́n máa ṣe bíi queen, ọmọ wọn ò tọ́jú ọmọ wọn, wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe fọ́mọ, wọ́n ló rojọ́, wọ́n ní Kábíyèsí ò sọ̀rọ̀, wọ́n ní Kábíyèsí dákẹ́. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí náà dẹ̀ ti ń lọ lórí social media tá a ti sọ rí, tá a ti sọ ní 2 days ago yìí páwọn èèyàn kan ń sọ̀rọ̀ pé wọn ò tọ́jú Tadenikawo, wọn ò take care ọmọ yẹn tó, wípé nǹkan tí aṣọ tán wọ̀ fọ́mọ yẹn kò dáa. Ẹ̀yin èèyàn lé, wọ́n nígbà tí ó rojọ́ tán, wọ́n ní Kábíyèsí dẹ̀ sọ fún un wípé kó get out, kó dìde, kó jáde nínú yàrá àwọn, kó má ever sọ̀rọ̀ Tadenikawo mọ́ àti ìyá ẹ̀ níwájú àwọn. Wọ́n ní bí bàbá wẹ̀rẹ̀ ńlá ṣe lé ìdáná nìyẹn. Ẹ̀yin èèyàn lè rí pé ọ̀rọ̀ àǹtí wa fashion yìí rí pó lágbára. Èmi ò mọ nǹkan tó dé tó yẹ pé ẹlòmíì ò ní mind business ẹ̀, tó jẹ́ pé business oní business náà máa tẹnu bọ̀. Wọ́n ní bí àǹtí wa ṣe kó ẹsẹ̀ lẹ́sẹ̀ nìyẹn o, tó rọra jáde nínú ibi tí ó wà pẹ̀lú Kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, èmi ò mọ why tí ẹlòmíì ò kì í mind business ẹ̀. Ọmọ Queen Naomi òní Tadenikawo kì í ṣọmọ tiẹ̀. Kí ni àbúrò máa rojọ́? Kí ni àbúrò máa gbẹ́nu sí ọ̀rọ̀ tí ó kùn ẹ̀? Ṣùgbọ́n bàbá wẹ̀rẹ̀ ńlá wọn mọrú àwọn olórí tí wọ́n fẹ́. Wọ́n dẹ̀ mọ̀ wípé jealousness ló ń pa ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Allegedly ni gbogbo nǹkan tí mo sọ fún yín. Mi ìbá Kábíyèsí gbénu palace o. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọláyá máa lọ o. Gbogbo ẹ̀yin ó subscribers, a dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. A dúpẹ́ fún gbogbo support yín. A dúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe.